Hello everyone, I'm still the one you know, Ezekiel Akobi by name. I want to appreciate all our viewers and subscribers on this channel, IJINLE Life TV. The Lord will continue to bless you. This year will be the year of greatness, joy, happiness and testimony in your life in the name of Jesus. The Lord will bless you this year. And this movie you're about to watch is a very powerful and interesting movie with divine message and lovely message. Please, I want you to watch it. But before we go to watch the movie, I want you to click on the subscription button. And don't forget to click on the bell icon for the notification. And then remember to drop your comment in the comment section. And we will reply your comment immediately. The Lord will bless you. See you in the movie. Bye-bye. Olúwẹ̀rí màgbó ẹ̀rín o ọ̀tá àgbà o. Kola, yeah. I was very surprised when to open up the wall. Oh, ni kama kasa dúró kasa pé ká mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀. So can you just explain more to me about what is going on? Uncle, wọ́n ní ẹni tí a bá ń gbéyàwó bọ̀ wá bá kò kí ń gárùn. Of course. Inú mi dùn ní ayọ̀ mi kún. You know? Oh, babe. Yeah. Ìyàwó mi sọ bẹ́ẹ̀ and ó dẹ̀ rí bẹ́ẹ̀. Babe, ṣọ́rọ́ tí contract mo sọ fún ẹ ní the last time pé mò ń lé pé kò tiẹ̀ bọ́ sí ọ̀rọ̀ wọn tiẹ̀ ti sú mi. Babe, almost done. Ẹ jẹ́ kí n sọ pé 90% kò bọ́ sí. So mo ìwà nílé tí mo receive call right pé okay Mr. Fola ẹ máa prepare fún contract yẹn o. I'm so happy. I'm so glad. Wow. So mo wá rí pé this call for celebration. I have to celebrate. Emma Sherry. Baby, Shiba, I told you now. When you go for Kumbale. Yes, he said it. Okay, baby. Oh. Ladies first. Okay, let's make a toast then. Before we make a toast, can you just permit me to say something? Uncle, why? Free. Fola, you are not a big man. Tó bá ṣá ti bọ́ sí, tó bá tẹ̀ ti bọ́ sí, no? Don't forget me, don't forget your sister. Sure. Mi lè gbàgbé yín. Torí pé yín náà kì í ṣe èèyàn burúkú sí mi. And tó bá ti kọ́ sójú. That is you. No. Ẹ̀gbọ́n gidi lẹ́jẹ̀ sí wa. So, please. Okay, toast to greatness. Yeah. Blessing. Amen. More contrast to come. Amen. Ella. IJINLE. Kí ló ṣe bí? Ella. Lẹ́nu tiẹ̀. Ní kí lèmi ṣe mí? Oh. Mi lọ́rọ̀ kankan láti bá ẹ sọ. Ó yá gbéra báyìí jẹ́ ká máa lọ. Mi ò lọ. Ella. Yé. Ó dẹ̀ mọ̀ mí o. Ó mọ̀ mí o. Ella. Jẹ́ máa lọ. Mi ò lọ sẹ́. Ella. Mo ló já lọ. IJINLE mi ò lọ bí kankan. Ella. Ó lọ àbí kí ló sọ? Mi ò lọ. Ṣé o mọ̀ kan tó ju tí mi tí yèyé ti fojú mi rí? Wọ́n ní ó jẹ́ ká máa lọ. IJINLE mi ò lọ. Ó dẹ̀ mọ̀ mí o. Ó mọ̀ mí dáadáa o. Ṣé o rí àwọn apọ̀dà bòkú mẹ́kan wọn dìdìrín dàgídàgí tó dúró tì? Kò sára tí mi lè fi wọ́n dá. IJINLE ó tó ẹ. Irọ́ ló pa. IJINLE ó dẹ̀ mọ̀ mí. Ó mọ̀ pé mo mọ àṣírí ẹ̀. Ojú tí mo dì yìí kí n tó là tó bá kúrò níbí báyìí. Màá fi ẹ́ dára tó fẹ́. Ella.
Ella. Fọlá, ẹ jẹ́ ká máa ṣe nǹkan tá à ń ṣe lọ jàre. No! Hey! Wait. I'm not getting something. No, Fola. No. Fola. No. I need to let you know this. Because we were 3 here. She was not talking to you. Neither I. Who was she communicating with? I'm so confused. I'm totally confused. Babe, tell me. You need to tell me right now what is going on here. And jubilate and Juno and yo. Suddenly mood and change. Undasoro. Tell him to just tell me. Fọlá, má worry. I'm your husband. Jumet, I think I need to go inside, please. Fọlá, like I say, it's nothing to worry about. Check out my shirt. Let me worry. Yo, she faji kankan mo. It's getting too much. Tell her to Basoro. We need nobody. And I should not worry. I should not bother. For what? Fọlá, you worry yourself too much. Èmi mo sọ fẹ́ pé kò sí kankan má yẹ ká gba fàájì tá à ń ṣe yìí. Why you do this to me? I just told you that it's nothing to worry about. Don't pay me now. Ṣé kí n bẹ́ẹ̀ bring jẹ wá? Yeah, like your food. Báwo ni jẹ́ kí n bẹ́ẹ̀ bring jẹ wá? See me see trouble. Mo sọ nǹkan tó ń dùn mí. Ó ní ṣé kò bá mi gbóúnjẹ mi wá. Ó ti sọ mí di gluten man. Mo sọ nǹkan tó ń dùn mí ṣé kí n bẹ́ẹ̀ gbóúnjẹ wá. Madam, wọlé ni. Àná ẹ jẹ́ ká sọ̀rọ̀ níta because èmi gan jáde lọ ní gbogbo ní kí sáré wá rí yín ni. Ṣé ó lè tó yẹn ni? Rárá o, kò lé o. Ó dà mò ń gbọ́ yín. Dádì, nítorí ọ̀rọ̀ ara mi mo ṣe wá o. Nípa ọmọ tí mo sọ fún yín pé ó ń gbénú ilé pẹ̀lú wa yẹn. Ọmọ yẹn ọ̀rẹ́ ọ̀tí ẹ̀ wá yé mi mọ́. Ẹ̀rù dẹ̀ ń bà mí because ìgbà mi báyìí kò ní bá mi sọ̀rọ̀ nínú ilé. Ìgbà mi báyìí a kò dédé máa pariwo. Wọ́n rò pé kí lélẹ̀. Ẹ jẹ́ mo pé mo ṣẹ̀ṣẹ̀ lóyún ni. Láti bí ọdún 6 tí mo ti ń wojú Ọlọ́run fọ́mọ. Èmi ò fẹ́ kí oyún tí mo ní kó tiẹ̀ wálẹ̀ rárá. Ọmọ yẹn ọ̀rẹ́ ọ̀tí ẹ̀ wá fẹ́ yé mi mọ́ rárá. Torí ẹ̀ ni mo ṣe wá rí yín o. Tí bá sọ fọ́kọ mi pé kó jẹ́ ká lọ́mọ ìdánù, a máa sọ fún mi pé dádì àgbà ń lọ rí wọn, wọ́n sọ pé ká má lé o, ká fi sílẹ̀ o. Èmi jèrè ẹ̀rù ń bà mí, àyà mi ń já. Torí ẹ̀ ni mo ṣe ní kí wá rí yín o dádì. Madam, Yes sir. ẹ fi ọkàn yín balẹ̀. Okay sir. Ẹ fi ọkàn yín balẹ̀ náà. Ẹ má bẹ̀rù. Níwọ̀n bá ìgbà tí àwọn alàgbà ti sọ fún yín, tó ti sọ fọ́kọ yín, Bẹ́ẹ̀ni sir. tọkọ yín dẹ̀ ti sọ fún yín pé kẹ́ má lè. Bẹ́ẹ̀ni sir. Ìmọ̀ràn tèmi fún yín ni wípé ẹ fi lẹ̀, ẹ má lè. Okay. Ọlọ́run tó fún yín ní ọmọ àrídùnnú tó fi ọlẹ̀ ayọ̀ sí yín níkùn. Ọlọ́run yẹn náà á fún yín ní akun àti agbára láti bí náà. Ẹ bí ọmọ yẹn láyọ̀ àti àlàáfíà. Àmín. Ẹ wá ń bẹ̀rù. Ṣé ní ti ọmọ tibí yẹn ẹ̀yin ẹ fi yẹn lẹ̀? Àwọn àkànṣe àdúrà kan wà tá a máa ṣe. Mo dá mi lójú gidi gan tí mo mọ̀ wípé lẹ́yìn ìgbà tá a bá gba àdúrà yẹn tán Ọlọ́run á gba gbogbo ogun àṣẹ. Àmín. Ìyanu á ṣẹlẹ̀. Àmín. Dádì, ṣe rí ìkan tó kọ̀ wá ń bẹ̀ ń sìn ni pé bí àyà mi ṣe ń já tó, ebi tiẹ̀ ti rò pé máa sọ fún àbúrò mi kó dá ọmọ yẹn padà síbi tó ti mú wá. Àyà tèmi ń já o dádì. Madam, mo ti sọ fún yín pé kẹ́ fi ọkàn yín balẹ̀. Kí ló ń bà yín lẹ́rù? Ẹ fọkàn yín balẹ̀. But dádì, àdúrà tẹ́ ẹ sọ yẹn, ṣáwọn àwa àti dádì àgbà lájọ máa ṣe àdúrà yẹn ni. Madam, mo ti sọ fún yín wípé àwọn alàgbà ò sí nílé. Wọ́n lọ sórí òkè. Iye mi ẹ sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Níwọ̀n bá ìgbà tẹ́ ẹ bá ti rí èmi wà nílé. Ṣáájú máa ṣe àwọn àkànṣe àdúrà yẹn ni. Okay sir. Tá bá dé parí àdúrà yẹn tán, ó dá mi lójú pé ẹ ríṣẹ́ ìyanu Ọlọ́run. Àmín. Ìyanu á ṣẹlẹ̀. Àmín. Ẹ gbégbé ọpẹ́, ẹ rẹ́rìn ayọ̀. Àmín. Àmín. Dádì ẹ wò ẹ ṣé gan. Kò tọ́pẹ́ madam, kò tọ́pẹ́. Èmi ti fẹ́ máa lọ. Ẹ wo kò Ẹ ṣé tó nǹkan dádì. tó ń bẹ̀rù fún ó dá Ẹ ẹ bá ṣé mi gan kílé sir. o. Ó dàbọ̀ sá o. Ẹ kílé o. A máa rí yín bá o. Kò burú. Olúwa ṣagbára dọ̀tun o. Àmín Jésù. Ẹ ṣé o. Ẹ fọkàn balẹ̀ o. Mo ti gbọ́ sá o, ẹ ṣé o. A máa rí yín bá o. Jésù. Ọmọbìnrin yìí ṣá. Obìnrin
Wọ́n kàn máa bẹ̀rù, wọ́n máa bẹ̀rù. Ẹni tó ti ní Jésù ó ti lóhun gbogbo. Bẹ̀rù sí fọ́mọ Ọlọ́run náà. Ẹ máa bẹ̀rù. Ẹwọ́. Wọ́n á bá gbogbo. Hello, sir. Sir. I'm sorry, sir. Mutimbo, sir. Mutimbo, sir. Ẹ má bínú, sir. Sir. I'm already on my way, sir. Yes, sir. Fọlá. Yes. Wow. Hela. Yes, Fọlá. We see you. Yeah. Wow. Fantastic. So you're so beautiful like this. Jọ, ṣé ìkan nínú àwọn aṣọ tí mo rà fún ẹ tó refuse láti máa wọ̀ láti ọjọ́ ìkan nínú ẹ̀ ló wọ̀ ló bá ẹ mo rẹ́gí báyìí. Yeah, Fọlá. Yeah. Kan nínú àwọn aṣọ tó rà fún mi ni. Mo kọ̀ wí pé kí n try ẹ̀ wọ̀ ni. Àbí o like ẹ̀? No, it's not like. I love it. Really? Yeah. Okay. Wow. You know what? No. Bí mo ṣe ń jáde lọ, I will surprise you. Really? O mọ àwọn báàgì Ghana must go yẹn. Yeah, sure. O lè máa fi ṣe shopping wọnú ilé fún ẹ lẹ́nu. I will make sure pé mo ṣe shopping fún ẹ lẹ́nu. Really? Yeah. Fọlá. Yes. O ní láti stress ara ẹ láti máa ṣe shopping fún mi. Ṣorí ibi tó ń lọ yẹn. Yeah. A jọ ń lọ ni. Are you sure? Yeah, àbí o fẹ́ mú mi dání ni. Why not? Really? Are you for it? Mm-hmm. Huh? Baby, just turn around. Let me see something. Okay. Wow. Wow. Baby, let's go. Okay. Olúwa, Ọlọ́run, ìjọ òun fẹ́ ṣe lé ìdá àbáyọ Ọlọ́run. Wọ́n ti yọ ọ́ ní malaria, wọ́n ti ṣe gbogbo ẹ̀. Síbẹ̀síbẹ̀ náà, kò respond to treatment. Facts. Look at your system. Don't worry, it's fine. Yeah. Hey, Chairman. How come báwo ló yẹ ṣẹlẹ̀? In fact, kò yé mi gan mo ṣe wà ń bá láti bí 8 days ago ni àwọn. Wow. In fact, tí ẹ yé mi mọ́ mi. Bí mo ṣe rí kọ́ yín náà mo ṣe ń sáré bọ̀ báwo wá ní kí ni nature sickness ẹ̀ gangan kí ló ṣẹlẹ̀? In fact, kò yé mi oríṣiríṣi test náà ti ṣe. Wọ́n bóyá typhoid bóyá malaria. In fact, àyẹ̀wò ti bọ́ náà ló ṣẹlẹ̀. Kò yé mi ní o tí ì rí eléyìí. Ọmọ máa ń lajú kó má sọ̀rọ̀. Arbo ara ògbó náà náà. In fact, kò tiẹ̀ yé mi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ó dàbí pé bí mi ò ní wẹ̀ látọ̀dún tí mo ti dáyé ni. Dókítà wa wọ́n ṣe test bóyá typhoid bóyá malaria I don't even understand. This is in fact to tell you dókítà láti máa sọ fún mi pé kò fẹ́ advice mi ọmọ ká tẹ̀sẹ̀ lébọ̀. No, kò lè possible fún kí ni ẹ ṣe máa tẹ̀sẹ̀ lébọ̀. Wọ́n tí mo fẹ́ lọ. Kò lè possible now. Kí la fẹ́ pe ilé báyìí? Nǹkan tí mo rí tí mo rí sí ni ẹ̀ o. Ọlọ́mọ àfi ìtẹ́ Yorùbá ìtẹ́ yẹn ń rò jẹ́ o. Fọlá. Yes, baby. Can you excuse me for 5 minutes? Excuse you for what? Don't worry, 5 minutes. Ṣé àtẹ̀lé náà? Ẹ jẹ́ ká mọ̀ wọ́n ní ọ̀fẹ́ ṣe. Yeye o, láti fojú alágbò lóòlù. Yeye o, yeye ọmọ.
Chama, listen. Babe, are you okay? Wow. Stand up. Are you sure you're alright? No. Chama. Don't bother. Any láti bother. To bá mọ bí inú mi ṣe ń dùn báyìí. I'm so glad. You surprise me. Báwo ṣe lè dúpẹ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ báyìí? Ẹ máa bọ̀. Madam, ẹ ṣe gan-an. Ẹ wo Chama, ẹ ní láti máa dúpẹ́. Ilé ló ṣe orí sí. Ṣé ti ní ṣe ní kan tó gbé mi wá sí ilẹ̀? Ọ̀rọ̀ kọ́ńtrátì yìí. Fi contract yẹn sílẹ̀, ìyẹn ti sure. Are you sure? No, ṣókè kan tí ìyàwó ẹ̀ tẹ̀tẹ̀ ẹ̀ ṣẹlẹ̀ sí mi lẹ́nu. In fact, láti bí 8 days. Imagine, àbí mo ń lánàá ni. No, kò ṣe là. Mi ò understand. Ó máa ṣẹlẹ̀ tó bá ṣe fún mi, make sure kó dọ̀dọ̀ Ọlákúnlé. Mr. Ọlákúnlé Williams. Tó bá ti débẹ̀, kò sọ̀rọ̀ lórí ẹ̀. Wow. Ṣé ẹ ti contract ẹ̀ ti rògbò sílẹ̀? I'm so happy. So grateful. No way, you go decide to carry you back to your man now. Be clear. Ọ̀nà máa bọ̀, ó mọ̀ ṣẹlẹ̀ pé èèyàn máa lè ṣòwò wájú. Ẹ kí n sáré rí dọ́tọ̀. Okay. Màá mú báyìí ká sísìn. Ṣé o lè sàn? Màá báyìí ká sísìn. Okay, no problem. Hey, babe, let's go. Babe. Ẹ ká sáré dọ́tọ̀. Rayo, I'm coming o. Yeah? Like that. Sorry, I'm coming back right now. All right. All right. Nǹkan ṣe yà mí lẹ́nu. Ó dàbí miracle. No, it's like ó dàbí magic, ó dàbí magic. No. Nós dúpẹ́. Ẹ̀ka sọ̀sọ̀. Ṣé wà pa àwọn òkè? Ẹ̀yin kọ́ sà. I'm okay. Ọmọ yẹn ń kọ́ ṣé ó ti wà òkè rẹ̀ sí? Ṣé ó ti ń jẹ bí ó ti ń sọ̀rọ̀? Ọlọ́run ṣe wọn. Okay, ó yá nà. Ẹ take care. Náà bá ní dẹ́pẹ́ ẹ lè pè mí ṣe gbọ́ fún sí wàhálà. Ẹ ojú nígbà yẹn gan. Lọ́lọ́lọ́. Dábàá yín dábàá. So I was saying, it's like ó dàbí miracle lójú mi. Ó ṣe ṣàlàyé. Fọlá. What is it? I'm stressed already. I know, but wait. I'm stressed. Babe, wait now. Fọlá. Babe. Ella. Ọ̀rẹ́ ò yé mi rárá. Fine now, aṣáà ti kúrò nínú hospital. Wàá dẹ̀ lè explain nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi. Mo rí nǹkan tó rú mi lójú tí mo ní láti mọ̀. Mo dẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀, ó ní pẹ́pẹ́ sí you're too ranting, you took too much. Èmi, bí nǹkan rú mi lójú then I want to know. Ó dẹ̀ insult me for what? Just tell me, mo ní nǹkan wà strange sí mi. Mo dẹ̀ ní láti béèrè lọ́wọ́ ẹ̀. Ṣé mi lẹ́kùn yẹn bẹ́ẹ̀? Ẹ pé o kì í ṣe mi, ara ọmọ yẹn dẹ̀ yá. I'm so surprised because o yé mi náà. Fọlárun, for crying out loud, what's your problem? I didn't have a problem. Ní problem kankan. Fọlá ò ní problem. Honestly, ó ní problem. Láti sọ pé mo máa sọ fún ẹ. Ẹ rọra. Hey, mama, ẹ rọra máa jàre. Because inú ló wò pé how come? Báwo lè? Babe, Ella, mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí ló tún wẹ̀yẹ̀ lẹ́nu fún? Ṣebí dókítà tó ṣiṣẹ́ ń bíbá yìí ni. Fọlá ò mọ̀ fún mi ní 5 minutes. For what? Mo ń bọ̀ dúró síbi ẹ̀ má fi. Kì í dúró sínú ọ̀rọ̀. I'm talking to you. You have to concentrate. Fọlá kì í bọ̀. Ella. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Ìràwọ̀. Mo ti mọ̀ náà. Mo mọ̀ pé bóyá wọlé lẹ́ẹ̀kan yẹn iṣẹ́ ibi kan ló ń bọ̀ wá ṣe. Ẹ̀là, kí ni ìṣòro ayé ẹ̀? Ẹ̀là, lẹ́ni yìí ìdájọ́ máa lọ. Lẹ́ni ló máa kó lókè ìpè yìí ìdájọ́ máa lọ sọ́dọ̀ yìí. Èní yìí mo máa mú ẹ lọ. Tó bá fẹ́ jẹ́ kí n pọ̀ ọmọ yìí èní eléyìí ló máa lọ. Ìràwọ̀, ó dẹ̀ mọ̀ mí. Mo ò níbì kan lọ, ó dẹ̀ ní ọmọ yìí pa. Ó mọ̀ mí o, Ìràwọ̀, ó dẹ̀ mọ̀ mí. Ó mọ̀ pé gúdúgúdú
ògúdú ni mímí ò fìgbà kankan túra lẹ̀. Ìràwọ̀ ó dẹ̀ mọ̀ pé mo mọ nǹkan tí mo lè ṣe fẹ́ tó ní ìfarare kúrò mi. Ẹ̀là ó dẹ̀ mọ̀ èmi náà pé àpáta ni mi tí ò ṣe forí sọ o. Ó mọ̀ pé mi gan ò ṣe forí sọ mọ̀ pápáta ni mi iná tó ń jó lórí òrùlé ni mi. Ẹ̀là Ìràwọ̀ kò sí ọmọ tó fẹ́ ṣe. Ẹ̀là ìràwọ̀ wà á gbà pé tẹ́nìkan bá ṣe tẹ́nìkan ò ṣe rí ojú ẹ̀ máa rí tẹ́nìkan ò rí rí wà á gbà. Ìràwọ̀ kò sí nǹkan kan tó fẹ́ ṣe. Ó mọ̀ mí lánàá kó tó dé yìí. Ó mọ̀ mí ọmọ nǹkan tí mo lè ṣe o. Ìràwọ̀ ojú tí mo dì yìí kí n tó là tó ò bá parẹ́ bí iṣó. Máa sọ òkè, máa sọ dilẹ̀, máa sọ ìdìdàkudà lókè yèèpẹ̀ fún àtàwọn wo. Ẹ̀là ojú àtúnra rí. Ẹ máa ráwọn aráàlú o. No, kí ló fi mí pè náà? Ìràwọ̀, ìwọ àbí, èmi, Ẹ̀là máa ní. Ó yá, ojú àtúnra rí bó ṣe sọ. Tí ṣodò táyé omi ṣánilé ilé rẹ̀ ò yé mẹ́jà. Ella, kí ni túmọ̀ gbogbo eléyìí náà? Ó kàn já mi dúró síbẹ̀ látàárọ̀, olùpọ̀ mi ò really understand yẹn náà. Fọlá, you talk too much. No tell me that. Kí ló sọ fún mi ẹ? Kí ni nǹkan tó lọ ṣe nínú ilé látàárọ̀? Ó kàn já mi dúró síbẹ̀ mo wá wà bí nuisance lára mọ́tò mẹ́ẹ̀. Ṣé o lè gbárù ẹ̀ ni? Ìnáwó ti mọ nǹkan tó máa fi mú yàn. Kí ni nǹkan tó wà lọ ṣe nínú ilé? Ó ti dá mi dúró pé náà. Kò sáré lọ yanjú. Ṣáàdì ni máa lọ báyìí.
bo ṣé ìbàrí ẹ̀ làmú débi. lábẹ́ bó ṣe wulẹ̀ kú kọ́rí ẹ̀là ó sì ń padà bọ̀ ọ́ bẹ́ẹ̀ mi o torí ọmọ olúwẹ̀rí kan kì í sùn ìta ó ń padà bọ̀ ìwọ ìjì o. rọra máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ bí o ṣe ń ṣe yìí títí tí ẹjọ́ fi bora torí mi ò fẹ́ kí ọmọ dárí irun kankan kó dé odò yìí títí tí àwọn ọmọ mi ò fi padà dé bẹ́ẹ̀ ni. Good evening. Yes. Good evening. Welcome. Yeah, madam. Yeah, please, you have fish. Madam, it's only the one you have. Yes, Titus has seen it. Hotel. Okay, you can bring it. Is how much? For last 1,900. Yeah, babe, no, I'm coming. Wow, 1,900 for what? For one fish? It's Babe. expensive. Fọlá mò ń bẹ̀ sọ̀rọ̀. Kí ló ń ṣe bí báyìí? Madam, any suru, cool down now. You don't know where maybe I will still buy it. Fọlá kí ló ń ṣe bí báyìí? No, babe. No, fake me stop ẹ̀ mo ní kó wọn àwọn kan tára ń bẹ̀ yẹn. Mo kò máa park ẹ̀kẹ́ sáré wá ra ẹja bíbá. Ká lè fi wá nǹkan sí lálẹ́, ká lè fi jẹun now, you know? Because all the time meat, chicken, I'm tired of it. Bí ká dẹ̀ change ẹsẹ̀ ẹja lálẹ́. Fọlá, you must be joking. No. Ó sì nǹkan tá máa jẹ́ lé. Hey, madam. Fọlá! Yàbí. Wọ́n fẹ́ rẹ ẹja. You know, gbogbo bàlá jẹun ẹran, turkey, chicken, everything. I'm tired of it. Madam. Fọlá, I'm talking to you. Ṣé o ti gbàgbé ni Fọlá? What are you talking about? Fọlá, ṣé o ti gbàgbé pé ó ti di èèwọ̀ fún ẹ? O ò gbọ́dọ̀ jẹ ẹja mọ́ lókè ìyẹ̀pẹ̀. Wow. Hey, I'm sorry. I'm deeply sorry. Ìgbàgbé ló ṣe mí. Fọlá, má jẹ́ kí irú ìgbàgbé yìí kó ṣe ẹ́ mọ́. Ó mọ nǹkan tí mo lè ṣe o. I know. Ó mọ pé tínú bá bí mi, mo lè sọ òkè dilẹ̀. I know. I won't try it again. I'm sorry. I'm sorry. I'm sorry. Mo gbàgbé ni. Babe. Babe. Yeah, madam. Sorry, don't be annoyed though. Maybe later I'll come and buy chicken with you. Yeah, you understand. Ifá ńlá ni mí mo sáwọlé ayé. Ọ̀rúnmìlà. Fàtóògùn. Gbọ́n mi lè gún. Ẹ̀yin ìyá mi o. Fàtóògùn. Fámi. Èmi ni. Ọkọ mi. Ẹ mà lẹ́. Ó jàre. Ìsinmi ìdòwò. Ẹ pẹ̀lẹ́. Mo ti wọ̀ ọ́n lé ọlọ́ọ̀sí lè pọ̀ wà lágbàlá. Mo wá dáwọ́ tán àní. Ni mo ní ìyọjú sí ọ. Àwọn bàbá wọn mọ́nímọ́ní, àwọn bàbá wọn mọ̀yànmọ̀yàn, wọ́n ti sọ̀rọ̀ wọ́n pòwe. Wọ́n ní tàbá gbàgbé ọ̀rọ̀ àná. Àìrẹ́nìkan àbá sí è. Àti wípé tí òjò bá ń pa kan ọ̀rẹ́, gbogbo ọ̀rẹ́ pátápátá lè jí ń pa. Mọ̀ kí mo sì ọ́. Mo sì ọ́ gan-an ní àfikún dáríjì mi kó o jèbùrẹ́ awó olùgbẹ́bẹ̀. Torí yẹyẹ ọmọ ní gbọmọ ìrùkẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà. Dákun ṣàánú mi. Gẹ́gẹ́ bó ti mọ̀ ẹ́ pé oyè Bánjí mi nìkan ṣoṣo. Ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn. Gẹ́gẹ́ bó ti mọ̀ pé ìbànújẹ́ ni. Kí mọ̀jẹ̀sí kó tójú òbí ẹ lọ sọ́run alákejì. Dákun ṣàánú mi, má jẹ́ fojú sunkún ọmọ. Ṣàánú mi, mo sì ọ́ lóòótọ́. Jẹ̀bùrẹ́. Àwọn olùgbẹ̀bẹ̀, mo fi àwọn alálẹ̀ ìlú yìí mo fi bẹ̀ ọ́. Gbogbo orúkún mẹ́rẹ̀ẹ̀rin rí pátápátá mo fi bẹ̀ ọ́. Mo fọṣọ lé bẹ̀ ọ́. Mo fàjẹ́ lé bẹ̀ ọ́. Dákun. Mo ṣe o. Ẹ̀yin bàbá mi. Ọkọ ìlú. Ọkọ ìlú. Èmi fẹ́ bi yín léèrè tẹ́lẹ̀ pé kí ni ta torí gbọ́ ni. Ẹ wò mí. Èmi kan náà odidi èmi wá bá yín yẹ̀wò ń dọ́sí. Mo sì fún yín ní kìlọ̀ má bàa bàjẹ́. Ẹ sì wọ́ mi nílẹ̀ tuurutu báwọn. Ń bẹ́yìn lọ́lásẹ̀ ìlú. Ẹ̀yin lẹ sì bá lórí ìlú yìí. Èmi ò fẹ́ kí ìlú ó bàjẹ́ ni. Ń ló jẹ́ kémi wá bá yín kí n kìlọ̀ pé kẹ́ ẹ ṣàtúnṣe. Ẹ sì gbọ́ mi nílẹ̀ tuurutu báwọn. Bí ẹ bá ṣe pé àwọn baba ńlá mi ò fi ṣe ẹ̀ka lé lọ. Èmi mọ̀ tó yẹ kí n ṣe ń jọ́ náà lọ́hùn. Ìntẹ́ ṣe wọn burú jáì. Mọ̀ ó tó kẹ́rù sá. Ó sì tó kí wọ́n fa rẹ̀ ọ wá. Mo mọ̀ pé mo sì ọlọ́jà ń wá. Dákun má bínú sí mi. Ṣàánú mi, má jẹ́ fojú sunkún ọmọ. Ọ̀dà mo ti gbọ́ tiyín. Oyè Bánjí ò ní kú. Àṣẹ. Àmọ́ ó dùn mí díẹ̀.
n bẹ́ẹ̀ mọ̀ mí lánàá kó tó dùn mí gbogbo ara mi kìkì ogun èmi tí mo gbẹ́jà ńlá mo bọ́ fá mo gbárò gidigba ńlá mo bọ̀rọ̀ èmi lálógun lé alógun lápá gbogbo àṣẹ kìkì ogun ẹ wá fi irú èmi ilẹ̀ ẹ lọ márọ̀ gidigba fi ń sábọ̀rẹ̀ ìlú. mọ̀ tó jẹ́ àlọ́bẹ̀ ọmọ. ọdún mi pọ̀ ọdún mi. mọ̀ jẹ́ àlọ́bẹ̀ ọmọ torí táwọn àgbàgbé ọ̀rọ̀ àná àní rẹ́ni kà bá ṣe é sì ń dùn ọ́ ni. bọ́ bá ṣe ń rántí ní yóò sún mọ́ ọdún ọ mọ́ lọ́bẹ̀ ọmọ. ọ̀dà ń gbà tárọ̀ gidigba ti wá kú báyìí tábọ̀ rẹ̀ ti kú ẹ wá mọ̀nà ọ̀dọ̀ mi ẹ bẹ́ẹ̀ kọ́ ó da mo gbọ́ ti yín. bó ló ṣe ràn mí lọ. oyè Bánjí ò ní kú. àṣẹ. bẹ́ẹ̀ ni ọmọ yìí tọwọ́ oníkọlà kú. àṣẹ wa. ẹ fọkàn yín balẹ̀ sóye yín balẹ̀ ẹ wo ẹ mọ̀ nsọ. bẹ́ẹ̀ ni. wọ́n ní mọ̀ lọ èmi rò pé kí n wá bọ́ kájọ́ mọ̀ lọ ni. n bẹ́ẹ̀ rí i pé mo wá jáwé kan àyẹn ni oníṣẹ́ tèmi fẹ́ fi ṣe nílé bí n bá dénú yẹ̀wò mi ní ìṣìnú gbẹ̀kínní ilẹ̀ wọ́n sì bá wọn ìyá mi sọ̀rọ̀ èmi ò bá yín lágbàlá yín. kí n mọ̀ lọ ọlọ́ọ̀bá mi àní ẹ fọkàn yín dákun yín dúró di ọ torí bí n ti ń ṣe gan òye mi mọ́. ẹ wo baálẹ̀ ẹ mọ̀ pé náà ni mí. ọjọ́ pé ń pọ̀ kà kú dàkún ṣáà ni mi mọ̀jà ojú sunkún ọmọ. mẹ́bóyè Bánjí ni ẹ fọkàn yín balẹ̀ àní ẹ mọ̀ nsọ. kí n mọ̀ lọ. bẹ́ẹ̀ ni alẹ́ rí mi láìpẹ́. yọ̀ọ̀dà fún ọ. ṣe gbọ́ báyìí. yọ̀ọ̀dà fún ọ. ẹ káre o. ẹ̀yin ìyá mi ò sọ̀rọ̀ ìdá ẹ̀yin afẹ́gẹ́gẹ́ níyẹ́ apanimáwọ̀gún olókìkí òru bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ gorí ilé fẹjú kókókó ẹ̀yin làwòdì òkè tí ń gbòòrò mọ́dì ẹ láàyè ẹ jẹ́ kéye ojú mi ṣe mọ́jọ́ ó bu mi lọ́wọ́ o bẹ́ẹ̀ ni ọ̀dà á yanjú ètò kù ó yẹn tẹ̀ fi kíní ìlẹ́nà. Hello Jasper, ibo ló wà? Mo ti ń pè látẹ̀kọ́ náà, ó yá wá bá mi ní ibi tí mo sọ fún ẹ yẹn. Jọ má pẹ́, mo ń dúró díẹ̀. Kí ló ṣẹlẹ̀? Àlàyé mo ti sọ fún yín yẹn mo pé bẹ́ẹ̀ yín pè mí yẹn mo wà láàrin àwọn tèmi tẹ́ pé àlàyé kan fẹ́ gbéṣẹ́ ńlá kan fún mi tẹ́ pé iṣẹ́ yẹn ó sẹ̀ báyìí ni ẹ̀dẹ̀ mọ̀ ó ti yé tí mo gbóhùn yín báyìí mo sáré mẹ́pẹ́ mo kúrò láàrin wọn lè jẹ́ kọ́ mọ̀ tó á lè bá mi kí ló ń bọ̀. Kò sí wàhálà ó mọ iṣẹ́ tí mo fẹ́ gbé fún ẹ yìí iṣẹ́ eléyìí mi ò fẹ́ fọ́kọ̀ by this time. Àlàyé mi ò fọ́kọ̀ fún yín rí. Jẹ́ fi picture ni ẹ̀wọ̀n ń sìn Fọlárin lórúkọ at least wo picture. Ẹ jẹ́ kí mi wò. Àlàyé ṣe lè ilé ìwà torí ẹ̀ máa. Bí ẹni mo ṣe pè é ó ti yẹ iṣẹ́ yẹn mo fẹ́ kó clean ṣó ti yẹ. Bàbá mi ì fẹ́ fọ́kọ̀ by this time. Eléyìí ti lọ mo mọ̀ pa. Mi ì fẹ́ kí iṣẹ́ yẹn mi fẹ́ kí fọ́kọ̀ pọ̀ àwọn. Àlàyé kò ń ṣe ni kò ṣe àná tẹ́tí eléyìí ti lọ Àlàyé tí tèmi yẹn ni pé balance mi yẹn. Má wọrí tó bá ti parí iṣẹ́ yẹn máa fún ẹ balance yẹn ó ti yẹ. Bóyá náà ló lè bá mi. Mi ì fẹ́ kí fọ́kọ̀ pọ̀ àwọn. Bá mi. Wò má wọrí aláàtì máa dún lórí fóònù ẹ̀. Bóyá náà bá mi mo jẹ́rìí ẹ̀ Àlàyé tí tèmi ni pé tí bá ṣáà ti mu tajú ọ̀bí ọmọ ẹlẹ́pọ̀n náà rè. Ìwé máa wọlé aláàtì máa dún lórí fóònù ẹ̀. Wọ́n kéré nìyẹn. Tíwálè bá mi. Tíṣẹ́ bá ti dùn ó ti yẹ. Bá mi. Tíwálè bá mi. Ẹ wojú ọjọ́ báyìí tó bá máa tó nǹkan bóyá bíi 3 ìyá ẹ̀ wọ́n máa kọlẹ̀ bò ìyá ẹ̀. Èmi mò ń sọ̀rọ̀ Jasper kò pé 100 Àlàyé ẹ jẹ́ kí n tètè máa gbéra. Ẹ ti mọ̀ pé ibi tó bá wá á bá bẹ́ẹ̀ padà ní. Ẹ má wọrí action nìyẹn ó ti yẹ. Ìwọ òun bí mi du contract Fọlárin nínú àdúgbò yìí tó bá dọ̀rùn wa kó máa lọ gbowó ẹ lọ́rùn ìwọ idiot burúkú yìí wàá mọ̀ pé ó jura wọn lọ. Ẹ káàsán o. Adékúnlé. Wọ́n ní ọwọ́ ilé bàrẹ̀ sí. Bóyá kò jẹ́ kan ìpè. Fọlá. Yá. Mo ń bọ̀. Ibo ló ń lọ tó ń bọ̀? Fọlá mo ń bọ̀. Ibo ló lọ? Mo fẹ́ dé bẹ́ẹ̀. Are you okay?
Fọlá. Wá bí now. Ibo lo mọ̀ lérè tó náà ń bọ̀. Fọlá mò ń bọ̀. Wait. Fọlá I'm coming. Ella. Ẹ gbà mí. Ibo lo mọ̀ lérè tó náà ń bọ̀ sí. Wẹ́. Ọlọ́run bá mi ṣọ́ ẹ lọ́ṣọ́ ẹ bọ̀. Bá mi ṣọ́ ẹ dé. Ṣá jẹ́ kí n pè é lé. Nọ́mbà náà ni ò lọ yìí. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Hello ọ̀rẹ́, ibo ló wà? Mo wà ní ibi tí mo sọ fún ẹ yẹn. 5 minutes, má pẹ́. Jọ̀ọ́ mo dúró díẹ̀. O ṣé. Ọ̀pọ̀ ilẹ̀ kò ti dé látàrọ̀ ẹ̀. Ilẹ̀ kò ti dé náà. Kí ló ṣe tó wá pẹ́ tó báyìí? Dinner. Ayé ò lè dá, ó yá gbé. Gbé sí oṣù báyọ̀. Ó payọ́ sí ó yá gbé sí pé ayé ò lè dá. Èmi kọ́ ni mo pa. Ayé ò lè dá. Tí mo wú ẹ bẹ́ẹ̀ sí. Èmi kọ́ ni mo pa. Kò lè ní dá fún ẹ. Tí mo wú ẹ bẹ́ẹ̀ sí. Wọ́n lọ́ fẹ́ máa tẹ̀lé bí sí. Èmi náà dẹ́. Kò lè ní sísá lọ ṣá. Mo lè wá ayé. Fọlá. Leave what happen first. Sorry, àwọn kan ló ń lé mi bọ̀. Fọlá wọn fẹ́ pa mí. Fọ́kẹ́ni. Kí ló wà tí wọ́n jọ dàpọ̀? Mímọ̀. Fọlá wá omi kó da omi sí mi lára. Are you okay? Mo ṣe máa domi sí ẹ lára fún Fọlá ṣe nǹkan tí mo ní kó ṣe. Nísòro ni mo ṣe àwọn wo kéde jẹ́. Wọ́n Fọlá tẹ̀ fi yẹn sílẹ̀ náà. Wá omi dà sí mi lára, wá omi kó dà sí mi lára. Omi are you okay? Omi fún kí ni? Wá omi fún mi dà. Fọlá! Omi náà mọ̀ wá. So much for viewing this wonderful video. The Lord will bless you. Please, we beg you to continue watching IJINLE Life TV. Remember to click the subscribe button. The Lord will bless you. And then give every video you watch on this channel a thumbs up. And don't forget to drop your comment in the comment section. We will reply your comment. Thank you so much. We appreciate you. See you in the next episode. Bye-bye.